ẹ̀rín pa mí o. ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ o. ṣókí lọ́bẹ̀ oge ni. ẹ rí àkọlé ọ̀rọ̀ mi sí olóyè Sunday Igboho. Mo ní tí àwọn ẹlẹ́gàn bá ń tàn án, mo ní kó jọ kó má ṣe gbà. Ó nídìí tí mo ṣe fídíò yìí. Mi ò kàn déédéé ṣe wípé tí àwọn ẹlẹ́gàn bá ń tan olóyè Sunday Igboho pé kó má ṣe gbà. Káàbọ̀ orí yín Facebook ojú yín. Ibi tí mo ti scroll tí mo ti wá àwọn fídíò ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀ mọ́ mi, ẹ máa bá mi analyse. Abẹ́ẹ̀dọ́lá di méjì, ẹ káàbọ̀ àbọ̀rú àbọ̀ yìí àbọ̀ jíjẹ. Mo kí gbogbo wa pátápátá. Àṣebà Olódùmarè ọba tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ ṣàpèjì omi. So kí là ń sọ ni pé a ní tí àwọn ẹlẹ́gàn bá ń tan olóyè Sunday Igboho, jọ̀wọ́ máa ṣe gbà o. Torí pé mo wo fídíò kan, fídíò yẹn ló jẹ́ kí n sọ̀rọ̀. Bàbá yẹn ó ní Sunday Igboho jọ̀ọ́ má gba èṣù láàyè. Ó ní kó má gba èṣù láàyè nínú ayé ẹ̀, kó má jẹ́ kí èṣù yà lò. Ibi tí mo ti kọ́ mi nìyẹn. Ká ní pé kò lo èdè yẹn pé kí Sunday Igboho má gba èṣù láàyè, pé kó má jẹ́ kí èṣù yà lò, mi ní wá ṣe live video. Ọlọ́run bá gbọ́. Ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ní èṣù ló wọnú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní sọ bí èṣù ṣe wọnú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó wá sọ̀rọ̀ sí Chief Sunday Igboho. Ó ní èṣù tó wọnú Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn, ó lóun ló ti Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe gbogbo nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe. Ibi tẹ́mi ti kọ́ mi lélẹ́yìí o. Torí pé máa yí mùsùlùmí ni, ṣùgbọ́n mi ò mọ Quran. Mo ṣàmọ̀ pé Bible àti Quran kankan náà ni. Bíbélì ní gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀. Gbogbo wa la rí fídíò tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò pàtó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe fídíò táwọn ọ̀nà kankan tó ṣèbà fún Olódùmarè. Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀. Apostle ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò dẹ̀ sí Christian, kò sí pastor kan àbí apostle kan àbí wòlíì àbí ẹ jẹ́ bá mi share fídíò yẹn jọ mi tí ẹ kí máa ń bẹ̀ yín pé bá mi share, ẹ jọ bá mi share. Tó máa sọ pé tó máa jí láàárọ̀ tó máa ní kéṣù wọnú òun, kò sí rí. Inú Christianity náà bí mi sí. Tí a bá gbàdúrà, tá bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tá bá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, a máa ń sọ pé a gbé èṣù dè ní, a ní kéṣù wọnú ìdè, kéṣù wọnú ìdè, kéṣù wọnú ìdè. Ẹ ṣé bàbá wa Ògúnlọ́lá, mo rọ́wọ́ yín. A máa ní kí èṣù wọnú ìdè ní princess mi. So gbogbo wa la rí lọ́jọ́ yẹn pé kò dẹ̀ sí àwọn tó ń bọ èṣù nínú ìṣẹ̀ṣe wa, àbí ìṣẹ̀ṣe wa ṣàṣọ pé ìṣẹ̀ṣe kan la ní. Wọn kì í fèdè fọ̀ nínú ìṣẹ̀ṣe wa. Àbẹ̀rẹ̀ ìran wa ń fèdè fọ̀ tẹ́lẹ̀ kó tó di pé agbẹ̀sìn ẹ̀sìn Christianity. Ṣèbí inú Christianity la ti ń fèdè fọ̀. Ìyá Odò ẹ ṣé, ìyá Tinúọlá ẹ káàbọ̀, Símọ́ Adébísí. Ṣèbí inú Christianity la ti ń fèdè fọ̀. Ẹni tó bá dẹ̀ fèdè fọ̀, ẹni tó bá ti wà possessed pẹ̀lú Holy Ghost ló máa ń fèdè bọ̀. Ṣé ó kòrò gbogbogbò ebi gan fèdè fọ̀. So ẹni tó bá ti lé Holy Ghost ló ń fèdè fọ̀. So Holy Ghost àtèṣù wọn dẹ̀ kíjọ máa ń ṣe papọ̀. Àbí ṣé Holy Ghost àtèṣù láàlú ṣé kankan náà, àbí ṣé èṣù láàlú ló ń jẹ́ Holy Ghost tí ń sin ni, kò yé mi. Because lọ́jọ́ yẹn ìgbà tí apostle tí wọ́n kọ́kọ́ júbà Olódùmarè tán, apostle wá fèdè fọ̀ kó tó di pé gbogbo ọ̀rọ̀ ṣẹlẹ̀. So ibi tí màá yìí ti pa irọ́, ìyẹn má ní tó ń sọ̀rọ̀ yìí. Ó ní bí èṣù ṣe kó sínú, èṣù ṣe wọnú Ọ̀túnba Gani Adams. Bàbá Táyọ̀ Ṣòdì, mo tẹ̀ ti pè yín léde o. Ó ní bí èṣù ṣe wọnú Ọ̀túnba Gani Adams nìyẹn.
ó ní ìgbà tẹ́ṣù wọ inú Ọ̀túnba Gani Adams ó lóun ló jẹ́ kí Ọ̀túnba Gani Adams gbogbo ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn pátá ó ní èṣù ló wọnú ẹ̀ pé so èṣù láàlú ó fẹ́ ba Yorùbá agitation jẹ́ nǹkan tó yẹ kẹ́mi jáde láti sọ̀rọ̀ tèmi nìyẹn ká ní pé bàbá yẹn ò dárúkọ èṣù láàlú mi ní sọ nǹkan kan tó bá sọ pé Satan torí Arab ní Satan àbí Hebrew even tẹ́ bá lọ sórí Wikipedia àwọn òyìnbó fúnra wọn ti sọ pé òyìnbó ni Satan àwọn òyìnbó fúnra wọn sọ fún wa pé òyìnbó ni Satan wọn ò sọ pé èèyàn dúdú ni Satan torí pé Satan àwa ò mọ Satan nínú ìtàn wa Satan ilẹ̀ Hebrew ni Satan ti wá so fún wa láti wá máa parọ́ mọ́ Satan pé baba ńlá wa ni Satan Santa Claus tó wá máa parọ́ pé Satan ni baba ńlá wa ẹjọ́ mo fẹ́ wá òyìnbó fẹ́ wá picture Satan fún yín torí àwọn òyìnbó ti sọ pé àwọn òyìnbó fúnra wọn ti sọ pé èṣù ẹsẹ̀ Satan wọ́n sọ pé àwọn ni Satan so káde wa máa sọ pé tó bá sọ pé báyìí tó bá sọ pé Satan ló wọnú Ọ̀túnba Gani Adams mi ò ní bínú torí pé Satan àti Holy Ghost gbogbo wọn ìran kan ni wọ́n ti wá káàbọ̀ sórí ètò so ṣùgbọ́n èṣù tó jẹ́ baba ńlá títí wa ó máa ń gbèjà wa ni nínú ìtàn àwa káàárọ̀ àjíire mo sì gbọ́ ìtàn kan lẹ́nujọ́ mẹ́ta nínú Ìrẹtẹ̀ Ọ̀yẹ̀kú tí wọ́n ní wọ́n kógun lọ jẹ àwọn baba ńlá wa ní ìgbà náà èṣù láàlú ni wọ́n pè tèṣù láàlú ìtàn yẹn dàbí ìtàn Senakérúbù nínú Báíbù Senakérúbù ibodè ìlú ni wọ́n ní èṣù pa gbogbo àwọn ọ̀tá wọn sí pátápátá èṣù wá sọ fún wọn pé kán máa yọ̀ èṣù ó gbèjà wọn so èṣù láàlú nínú ìṣẹ̀ṣe wa kì í ṣe Satan kò dẹ̀ kì í èṣù láàlú kì í ṣe Satan kò lè ṣe Satan torí tó wáyé pé Satan ni ó yẹ kó ní oríkì nínú Ifá ṣe understand nǹkan tí mo try láti sọ so máa wá sọ pé bó ṣe sọ nìyẹn ó ní èṣù láàlú ló wọnú Ọ̀túnba Gani Adams ó ní so ìgbà tí èṣù wọnú ó ní èṣù tó wọnú báyìí ó ló kàn òun ló yẹ kí ó sọ̀rọ̀ pé so kí ṣe Sunday Igboho pé kó má jẹ́ kí èṣù yá òun lò so nǹkan tẹ̀mí torí sọ̀rọ̀ ni pé kí Sunday Igboho ó ní láti jẹ́ kí èṣù máa lò ẹ́ ní gbogbo ìgbà ó ní láti fi ayé ẹ fún èṣù láàlú àbọ̀rú àbọ̀yè bàbá adé grandpa ó ní láti gba èṣù láàyè dáadáa ṣé orí ìgbà tó bá gba èṣù láàyè èṣù máa ba ayé gbogbo àwọn ọ̀tá ẹ̀ jẹ́ èṣù á ṣe wọ́n mọ́ṣẹ́ èṣù á sà sí wọn wọ́n á máa ṣera wọn ẹlòmíì lè lọ bínú kó sókun ẹlòmíì lè lọ bínú kó sí ọ̀sà àwọn míì á bínú yìnbọn jẹ fúnra wọn iṣẹ́ tí èṣù máa ń ṣe nìyẹn tó bá fẹ́ gba àwọn ọmọ títí ẹ̀ ṣe ìyá mi Àdùkẹ́ tí èṣù bá fẹ́ gba àwọn ọmọ títí ẹ̀ so èṣù máa tì wọ́n máa ṣera wọn ni so máà ní àáfàá tó ń sọ pé ó kò gbọ́dọ̀ gba èṣù láàyè yẹn àáfàá yẹn ó fẹ́ ba yí ẹ̀ jẹ́ ni o torí ṣe Sunday Igboho lè ti rí fídíò yẹn òun lèmi ṣe fídíò yìí àáfàá yẹn fẹ́ fún ẹ ní ìwọ jẹ má bá wọn bú èṣù nílé ayé ẹ má dẹ̀ ẹ bá sọ pé èṣù fẹ́ ṣe kankan because let me tell you something olóyè Sunday Igboho nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ta ni eléyìí mo máa yé ti rúkọ báyìí kí n máa ṣe live video kọ́ máa disturb mi kí ni mò ń sọ ni pé nǹkan tí Sunday Igboho gbé dání ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ẹni gbogbo aláfẹ́ràn ẹ̀ á love ẹ̀ pé ó ń jà fún wa but àwọn kan wà tó jẹ́ pé they envy you wọ́n dẹ̀ fẹ́ fún ẹ ní ìwọ jẹ wọ́n mọ̀ pé
àwọn ti fọ́ǹbù ṣé mọ̀ pé ojú gbogbo ṣẹ̀ṣẹ̀ ńlá ń sìn pé àṣé wọ́n pajá lọ́bọ̀ fún wa ni o àwọn orúnmọlẹ̀ yìí sì lè gbà wá o àwọn orúnmọlẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè bold láti sọ torí nǹkan tí wọ́n gbé dání torí situation tí wọ́n wà tí wọ́n bá sọ torí society wa tó jẹ́ pé irọ́ ló fẹ́ ká máa pa so wọn ò lè sọ dẹ àwọn míì náà wọ́n ń wá ìṣubú ẹ̀ so wọ́n á tì ẹ́ sí èṣù láàlú tó bá dẹ̀ ti ṣe èṣù láàlú gbogbo àwọn alálẹ̀ ló ti ṣe yẹn sí Sunday Igboho ó ń ṣọmọdé ọmọ àgbà ni ẹ́ and you know what I'm saying má dá wọn lóhùn o má dá wọn lóhùn o má ever lọ́jọ́ kan sọ pé èṣù ló fà á kò sí kankan tí èṣù fà torí pé èṣù láàlú nínú ìṣẹ̀ṣe wa kò ó máa ń ran àwọn baba ńlá wa lọ́wọ́ ni bí ṣe Sunday Igboho náà dẹ̀ ṣe mọ̀ so mo fẹ́ irú mi tẹ̀lé èṣù láàlú ohun gangan la tó fi ṣe ogun rán so àwọn tó ń sọ fún ṣe Sunday Igboho pé kó má jẹ́ kí èṣù ráyè yẹn ṣe Sunday Igboho jọ mo bẹ́ẹ̀ jẹ́ kí èṣù jẹ́ kó rí àyè dáadáa tí èṣù bá rí àyè sórí nǹkan tí èṣù ṣe fáwọn baba ńlá wa ní ọjọ́ yẹn tí èṣù pa gbogbo àwọn ọ̀tá wọn run pátápátá tó jẹ́ àti ẹṣin àti gbogbo nǹkan tó kó wá tí èṣù tó báyé wọn jẹ́ bí èṣù ṣe máa báyé gbogbo àwọn ọ̀tá ìran káàárọ̀ àjíire bó ṣe máa báyé wọn jẹ́ nìyẹn so èṣù ò kì í ṣe ọ̀tá wa baba ńlá wa ni èṣù ọlọ́run ló fi kẹ́ wa ìran wa tá bá ní téèyàn bá ní lọ́ọ̀ tó lóríire téèyàn ní baba ńlá tó lè ké sí nígbà ìṣòro gbogbo àwọn tá ń pọ́nlé náà ànábì mọ́mọ́ bímọ ó níyàwó ṣèbówó connect ní àṣẹ woman be ọlá ànábì lẹ fi ń tọrọ you don't even have any blood link pẹ̀lú ànábì kí lorúkọ ẹ̀ Jésù Kristi Jesus Christ ó wọ́ connect is from another hero ní Jésù ní ìran títí ẹ̀ hero àwọn Júù òun ni Jésù nínú ìran títí ẹ̀ ànábì mọ́mọ́ jẹ́ hero àwọn Arab èṣù láàlú jẹ́ hero àwọn títí wa tí a bá ń sọ tá a bá fẹ́ make reference sí ìtàn tó ṣẹlẹ̀ ní ìran wa nígbà táwọn baba ńlá wa wà nínú ìṣòro èṣù la máa sọ pé a pè wọn kò sí ibi tí wọ́n máa ti sọ̀tàn káàárọ̀ àjíire yàtọ̀ sí ìgbà tá a di Christian tẹ máa sọ pé bóyá Jésù ni gbogbo ìlú tí a ní kò sí ìlú tó ń fi Koran tẹ̀dó kò sí ìlú tó ń fi Bíbélì tẹ̀dó bẹ́ẹ̀ ni àbọ̀ orúbọyè Ifá nǹkan kan tó fi tẹ̀lú adó nìyẹn so a ní líǹkì kankan pẹ̀lú torí ìgbà tí màá yẹn sọ pé ànábì èṣù ló fẹ́ ṣe èṣù ò ṣe anybody ẹ má parọ́ mọ́ èṣù láàlú mọ́ ọlá ìlú bẹ́ẹ̀ ni bàbá torí pé wọ́n ní èṣù ló kó ẹyọ owó òun ló kó ẹyọ owó tó kọ́kọ́ náà òun ló kó wá sílé ayé náà ṣe pé lọ́lá ìlú so ẹ má parọ́ mọ́ èṣù mọ́ èṣù kọ́ ló fẹ́ da agitation rú tó bá jẹ́ pé máa yẹn ò sọ pé èṣù mi ò ní ṣe fídíò gbogbo nǹkan tó sọ I don't care anybody ló lè fún ṣe Sunday Igboho lá advice ṣùgbọ́n ibi tẹ́ ń pa irọ́ mọ́ torí gbogbo ala rí ojúkoro ojú pé Ìbà Gani Adams pé pásítọ̀ ni kò dẹ̀ sí pásítọ̀ tó máa jí láàárọ̀ ta ní kéṣù báwo lè ṣiṣẹ́ fẹ́ lọ máa gbénu pásítọ̀ èṣù ò bá pásítọ̀ ṣiṣẹ́ àwọn ọmọ èṣù lèṣù ń bá ṣiṣẹ́ àwọn onífá